àbọ̀bà sáà lè ṣe kí ni sáà lè kọrin. sáà lè kọrin ǹjẹ́ ni ọwọ́ àbá ǹjẹ́ ni tó kọrin ọwọ́ náà àbẹ́ni tó gbórin. abẹ́ ǹjẹ́ ni ó gbórin ó ṣe kí ni yóò wọ náà. ìjà náà tá a bá lè kọ orin irú orin wo la lè ṣe kí ni la lè kọ ìjà tá a bá lè gbórin irú orin wo la lè ṣe kí ni la lè gbọ́ ìjà náà tí a bá lè àbá tá a bá lè kọ orin sẹ́ àbọ̀bà irú orin wo la lè ṣe kí ni sáà lè kọ. ǹjẹ́ kúríánù dá sí jẹ́nà obìnrin náà. ǹjẹ́ kúríánù ṣe kí ni sẹ́ ǹjẹ́ kúríánù dá sí obìnrin lè kọrin. àbá ǹjẹ́ àdìsí ǹjẹ́ ànábì ṣe kí ni ànábì sọ sí sórí lẹ́tà tíyẹn máa kọ sí yẹn ọ̀rọ̀ tíyẹn máa sọ wọ́n máa bá yẹn sọ̀rọ̀ ní orí ìlànà mẹ́rin ìlànà mélòó ìlànà mẹ́rin lèyẹn máa fi sọ̀rọ̀ ìlànà àkọ́kọ́ òun ni káfẹ́nu sọ báyìí kẹ́ni tá a dẹ̀ sọ fún dẹ̀ ṣe kí ni kó sì gbọ́ ìlànà ẹlẹ́ẹ̀kejì nínú ìlànà tí wọ́n fi ń sọ̀rọ̀ àbọ̀ọ̀bá oní àlèkìtàbát kíyàn kọ́ sí yàn mo náà gbàgbọ́ yé tó ń pè ní mẹ́sẹ́ẹ̀jì kì í sọ̀rọ̀ tí kì í ṣe lẹ́tà tí wọ́n kọ́ nìkan ní ń pè ní mẹ́sẹ́ẹ̀jì gbogbo ń tọ́lá ti fi rán yàn sí yàn ní ń pè mẹ́sẹ́ẹ̀jì. àbí bẹ́ẹ̀ kọ́ ni àbá àgbá ni. àbá ọ̀rọ̀ tí wọ́n bá ṣe kí ni sẹ́ tí èèyàn lè fi kíkọ nǹkan báyàn sọ ọ̀rọ̀ ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta al-isharat alikinisẹ́ al-isharat èèyàn lè ṣe kí ni èèyàn lè fi ìṣàrọ̀ sẹ́ẹ̀ àbọ̀gbọ́ èèyàn lè fi báyàn sọ̀rọ̀ pẹ̀lú bóyá nǹkankan ọwọ́ àbí nǹkankan ọ́ alihimam èyàn lè fi himaru báyọ̀ sọ̀rọ̀ tá a bá wọ alukuriyan a máa gbọ́ wọ́n sọ yín pé alukuriyan ọ̀rọ̀ ọlọ́run ni àbí. ìdààmú lọ ìrẹ̀rù màálù rẹ̀. tálọ́ lọ́n fi ọ̀rọ̀ náà rán ta ni wọ́n fi rẹ́ sí. wọ́n fi rẹ́ Jìbìrìlù pé kó lọ fún Muhammad. láti ànábì tí wọ́n lọ fún nígbà tí Jìbìrìlù fi ń jíṣẹ́ fún ń jẹ́ ọ̀rọ̀ lọ́dọ̀ Jìbìrìlù nítorí pé ó pè fún lẹ́nu ń jẹ́ ọ̀rọ̀ lọ́dọ̀ Muhammad sí àwọn sọ̀hábà torí ipò náà ṣe kí ni ó pè fún wọn lẹ́nu ǹjẹ́ ṣe ọ̀rọ̀ pẹ̀lú ẹnu ní ń jẹ́ lọ́dọ̀ tiwa náà ṣé wọ́n ké fáwọn àdìsẹ́ bá wa kà ní. àbí ṣe àlẹ́bí lọ́kàn bá wa wọ́n kọ́ wa ni pé tó bá ti kọ́ báyìí tó kọ́ báyìí tó kọ́ báyìí ìtì ń ṣe kí ni ìtì ń jẹ ni. nínú àwọn ọ̀nà tí àwọn lè gbà sọ̀rọ̀ àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ tí ọ̀rọ̀ yìí tó bá fẹ́ sọ̀rọ̀ nínú ọ̀nà tó máa ń gbà sọ̀rọ̀ ní orí wà. ọ̀gbọ́n nínú ọ̀nà tó máa ń ṣe kí ni sẹ́ tí wọ́n máa ń gbà sọ̀rọ̀ ìníkíní wà ìní orí wà. Ànábì ní àṣírù bìmánsì láti lè kàlámì. Àbá ọ̀gbọ́n Ànábì ní àṣírù bìmánsì láti lè kàlámì. Àzánù ú àzánù wọ́kọ̀ bí ùú kọ̀ bí hù. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Ànábì ní orin tẹ́ ń wò yẹn o bìmánsì láti lè kàlámì. bimanzilati al-kalam. Ọ wà nínú ipò ọ̀rọ̀ sísọ náà ni. Azanu hu azanu èyí tó bá dá nínú orin azanu èyí tó dá parí ni. qabihun Wọ́n kọ̀bí ihun kọ̀bí ihun èyí tí ó bá dá nínú orin kọ̀bí ihun kò dá parí nù. Akọ́rí pé Ànábì sọ sí orin kọ́hún. bẹ́ẹ̀ ni asiru. Ànábì tó wá sọ nídàkejì. Ẹni tó bá wá jí sí Ọlọ́run tó bá jí sí Ọlọ́run ẹni tí ó ṣe kìíní sẹ́ tí ó jí sí Ọlọ́run. ẹni tí ó jí sí Ọlọ́run nínú ìlànà tí yẹn fi ń jí sí Ọlọ́run ìlànà méjì sí mẹ́ta náà ni. Àkọ́kọ́ lẹ́yìn tọ́rọ Ọlọ́run bá yé èèyàn tán èèyàn lè máa sọ̀rọ̀ bá a ti ń sọ̀rọ̀ yìí tí wọ́n sọ pé ń ṣe kí ni ń jí sí Ọlọ́run. Ọ̀gbọ́n
ọ̀nà tó ṣe kí ni tọrọ lọ́rùn o èyàn lè fi lọ mú wá kí n ka fún ọ lọ gbé wá kí n kọ èyàn lè fi ṣe kí ni èyàn lè fi jí sí Ọlọ́run lábẹ́ pọ́nà tí yẹn lè gbà jí sí Ọlọ́run pọ̀ àmọ́ ń sọ mẹ́ta tí ò ní dàrú mọ́ lọ́wọ́ kì í sáà fún wáàsí àmọ́ ń kọ́ mọ́ ń kí ni ń ṣe jíṣẹ́ Ọlọ́run kọ̀kọ́ mọ́ ń kí wà mọ́ ń ṣe wáàsí kí ni ń ṣe jíṣẹ́ Ọlọ́run ọ̀nà kẹta wá nínú ọ̀nà tí yẹn lè gbà jí sí Ọlọ́run ó èyàn lè fi orin kíkọ jí sí Ọlọ́run. tọ́lá nínú àwọn àfáà tọ́jẹ́ wípé àfáà gbà ní wá táwọn náà fi orin jí sí Ọlọ́run nínú wọn ni ìmáàmù Sàbíhíyù. Rahimahullahu ta'ala. ìmáàmù Sàbíhíyù ní sọ pé ìmáàmù Sàbíhíyù òní sọ pé dàhí dùnìyà dà ilé hayama tẹ̀fọ́ alùmọ́ tàzáhù ilé hayama tẹ̀fọ́ alùmọ́ tàzáhù. ìmáàmù Sàbíhíyù orin ní nkọ́ àbọ̀ọ̀bà kí ní nkọ́ orin ní nkọ́ ni wọ́n sọ pé dà ilé hayama dà ilé hayama tẹ̀fọ́ alùmọ́ tàzáhù wà tí mo dábò sáà ìsà. ìmáàmù Sàbíhíyù nídà ilé àyàmà kí ló kọ́ kí ló fẹ́ máa báyé ṣe wàhálà fún. ilé àyàmà dẹ fún wa ló máa dàgbà. kí ló máa ń fa ìjà láàrin ìwà àti ayé bí ayé sílẹ̀ káyé máa ṣe tó wù ú. fàyè sílẹ̀ káyé máa ṣe kí ni sẹ́ káyé máa ṣe tó wù ú. wàtí mo bá fi sáré dẹ́ fún sáà ìzá àkàmà lè tọ̀dọ̀ wàtí mo dẹ́ fún sáà. ìmáàmù Sàbíhíyù ó ní tó lè má fi ní sọ̀rọ̀ nínú ayé tó fi ní problem. ọ̀gbọ́n mi tó fi lè má ní problem nínú ayé ìní pé tí bùnà fùsàn ìzá akámẹ́lẹ̀ kọ̀dọ̀. ìtayé bá ti dá lẹ́jọ́ faramọ́ ni o. ọ̀gbọ́n mi yẹ kíkí ni sá faramọ́ ni o. ìzá akámẹ́lẹ̀ kọ̀dọ̀. ẹ lọ́kọ̀ fún ọba gbọ́ orin tá a tún kí lọ́jọ́. Wáàsí. Wáàsí. Kí ni sẹ́? Wáàsí ni. Ètí wọ́n bá nínú ọ̀rọ̀ kí wọ́n tó lè pè lọ́rọ̀ sí gbogbo ọ̀rọ̀ táwọn fún oníwàásí ń sọ sí ní wáàsí. Abu Talibi. Rahimahullahu ta'ala. Mi ṣe ẹ̀kú bẹ́ẹ̀ yà lọ bẹ̀rù púpọ̀. Bàbá wa sí dàhálì. Wọ́n kọrin tó pọ̀ nínú àwọn sàhábà àwọn akọrin bẹ́ẹ̀ kánàbí ọ̀dẹ̀ sọ fún wọn ká má ṣe kí ni ká má kọrin mọ́. Àwọn sáájú ká tó máa dá lọ ayé àlùkòyánù ti ń ké tóbi sọ wípé orin ọ̀dà ni wípé àsùn ara hà o. Yá tàbí húmùlìgà húhùnà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشعراء يتبع الجاهلون ألم تر أنه في كل واد يهيمون وأنه يقولون ما لا يفعلون وسيعلم الذين ظلموا أي منقلب Ọlọ́run fún àwọn tó kọrin ní odidi súra kan nínú Al-Qur'an. Suratu Shu'ara. Sáhírù ni. Ismul fáhìlì sí sáhírù. Ó ní akọrin jámùú sáhírù ní Shu'ara. Ọlọ́run wá ní súrà tá a sọ̀rọ̀ àwọn akérésẹ́. Àwọn akẹrin wọn sọ fáàdù. Yẹ́tàbí ọ̀gá. Ọlọ́run yóò sọ̀rọ̀ àwọn kọrinkọrin tó ń wọ̀ yẹn. Yẹ́tàbí wúhù lè ga wúhù.
àlìgàhúnà ẹni tó ti sọnù ni. Ànábì Ọlọ́run ní àwọn tó mọ̀ rí lẹ́yìn àwọn tí ń kọrin àlìgínísẹ́ àlìgàhún àwọn tó ti sọnù ni. alámùtàrà anáwó fi kò lè wá dé ìmọ̀. Aláàdí alámùtàrà anáwó ṣé o mọ̀ ní wípé àwọn tí wọ́n ń kọrin yìí yahimuna fi kulli wadin fi kulli wadin yahimun. Wọ́n máa ṣe wàhálà káàkiri gbogbo agbègbè wọ́n máa wá tuntun káàkiri tí wọ́n fẹ́ kọ lórin yahimun. Wọ́n máa ṣe wàhálà káàkiri pé ẹ dákun ẹ jẹ́ àkìyìn yahimun. Wọ́n máa wá connection lọ ọ̀dọ̀ ẹni tó súnmọ́ lọ́wọ́ yahimun. Wọ́n máa wá connection lọ ọ̀dọ̀ ẹni tó jìnnà sí tọ́lọ́wọ́ yahimun. Wọ́n á wá connection lọ ọ̀dọ̀ ẹni ibú yahimun. Wọ́n á wá connection lọ ọ̀dọ̀ ẹni ire yahimun. Wọ́n sá máa ṣe wàhálà káàkiri nítorí pé kí ni abẹ́jẹ́ wọn mọ̀ yìí pé àwa náà wà nínú ayé. Nàmàlà ẹ̀fọ́ àlè. Àwọn ènìyàn tí wọ́n bẹ̀rẹ̀ àwọn ní pé ìnáwó àwọn tí wọ́n ń kọrin yìí yẹ̀kúlù nàmàlà ẹ̀fọ́ àlè. Ntí wọn ò ní ṣe ntí wọn ò ní ṣe tí wọn ò sì lè ṣe ni wọ́n máa sọ. Ọgbọ́n mi yé ntí wọn ò ní ṣe kí ni sẹ́ ntí wọn ò ní ṣe tí wọn ò sì ṣe tí wọn ò sì lè ṣe ni wọ́n máa sọ. Ẹni tí ń sọ tí ò ní ṣe tí ó sì ṣe tí ó sì lè ṣe kí ló ṣe ọparọ́. Ìdájọ́ wo lọ́wọ́ àfẹ́ni tó parọ́ yóò ṣe kí ni yóò wọ̀ náà. Mo ní tí ọba yí ọ nínú ọ̀rọ̀ ni kò bẹ̀rẹ̀ má sọ pé orin ò ṣe kí ni sẹ́ orin ọ̀dà ntí ọ̀dà nínú ẹni ọyẹ jáde káàbá ni a máa tọwọ́ bá tafsiru yẹn sọ ọmọ yìí pé tó ọba gbọ́ yá tàbí hum ligahun yá ṣe kí ni sẹ́ yá tàbí hum àwọn tí ń kọrin gẹ́gẹ́ kọ́lọ́ ló ń pè lẹ́ni tó sọnù o àwọn tí ń ṣe kí ni àwọn tí ń tẹ̀lé wọn. Àwọn fáǹsì wọn wọ́n wá ní ìdáná àlìgàhún tani wọ́n ń pè ní gàhún asáhìlúnà anil haqi. Tí wọ́n bá ní àlìgàhún gbẹ́lágbájá ẹni tó ti sọnù ni iná lẹni tó rí òun tọ́ nílẹ̀ tó ṣe kí ni tó pè ń bẹ̀. Wọ́n wá ní ìdáná tó bá fi lè jẹ́ bẹ́ẹ̀ lọ́ọ́ kánà. Àtìbá lọ́lámúyà kú lọ́wọ́lá ṣẹ́kíníṣẹ́ sórí ọ̀rọ̀ kan lọ́wọ́ sọ. Ara ẹ̀yọ̀ kan tó lọ́n bá sọ yẹn ló fi màkejì. Ọlọ́run ò pè wọ́n ní ẹni tó sọnù àmẹ́ni tó sọnù ni wọ́n. Ilé àwọn tá a fẹ́ wí. Kí ló fà tó fi jẹ́ ẹni tó sọnù ni pé lọ́lámúyà kú nù ya àwínà. Láwọn ṣẹ́kíníṣẹ́ lọ́lámúyà kú nù. Láwọn lámúyẹ kúnú wáwùyán lọ́mọ rọ́pò àṣùhàrà. Láwọn lámúyẹ kúnú ga àwínà. Tí àwọn akọrin ọ̀bá fi lè jẹ́ ẹni tó sọnù. Làmọ́ńkánà àti báwo òun ga àwínà. Àwọn tó tẹ̀lé wọn ò lè sọnù. Ẹni tí yẹn tẹ̀lé ni ó sọnù lẹ́ni tí ń tẹ̀lé ó fi ṣe kí ni ó fi sọnù. Ẹni tó yàn ń tẹ̀lé ní ọjọ́ lórí ibú lẹni tó tẹ̀lé ní ọba sórí ibú. Ẹni tí yàn ń tẹ̀lé ní orí òǹkọ́ nílẹ̀ ní ògbètì lẹni tí ń tẹ̀lé ní onínú bí ọ̀gá bá yà sí làwọn náà ṣe kéde. Àná yà sí. Ẹni tí ń tẹ̀lé Buhari bí Buhari bá ṣe ń tí ọ̀dà lọ́la dọ̀tún lẹ́ni tí ọmọ wí náà ní pé ṣe kéde ṣe bàbá. Ẹni tí ń tẹ̀lé Ajímọ̀bí kó ní wọ́n lọ́wọ́ ogbó ní fámìlì wọn tí ó wí náà ní pé Ajímọ̀bí Àjùmọ̀ṣe Ògbóró àbíòye. Ẹni tí yẹn ń tẹ̀lé ìfẹ́ ẹni tí yẹn ń tẹ̀lé ni ó wà lẹ́mìí èèyàn lẹ́yìn ó fi wìdúró ara rẹ̀ kalẹ̀ pé ntẹ́ni tí ń bá ń tẹ̀lé bá ti lè ṣe. Lèmi náà ṣe kí ni wọ́n á ní lámúyẹ kú ló gàwé náà làwọn káàdà àti bá òun gàwé. Táwọn tí ń akọrin ọba ti lè jẹ ẹni tó sọnù
ẹni tó tẹ̀lé wọn náà lè ṣe kí ni kò lè jẹ́ ní ọ̀sọ̀nù. wọ́n wá nígbà tí ayé yìí wá sọ̀kalẹ̀ tọ́lọ́hún jẹ́ ọ̀rá ẹ̀ wọ́n wá ní tó ṣẹlẹ̀ ní pé wà innahum yaquluna man la yaf'alun. ما لا يفعلون. àwọn akọrin yaquluna man la yaf'alun. gbogbo ohun tí wọn ò lè ṣe ni wọ́n mọ̀ sọ tí wọn ò ṣe tí wọn ò sì lè ṣe tí wọ́n bá parọ́ díẹ̀ yóò sòótọ́ díẹ̀ tó bá parọ́ díẹ̀ yóò sòótọ́ díẹ̀ ẹnìkan ò sì ní máa wà lórí ọkọ̀ bọ́lọ̀ dáadáa. ìtọ́ wà lára orin nìyẹn o tẹ́bi ní kí èèyàn má ṣe kí ni kọ́ má kọrin. ìgbà tí ayé yìí wá ṣẹlẹ̀ Asadu bunu Sabiti Káàbù ìkànnì àwọn sàhábà ní Asanu ọmọ Sabiti Abdullahi bunu Rawahata ìkànnì àwọn sàhábà náà ni tí wọ́n kọrin lásìkò Muhammad wọ́n wà lọ bá Muhammad sallallahu alaihi wasallam àkìrí ànábì ọ̀rọ̀ lọ́nà ọmọ sọ yìí pé aṣọ ara wù yá sẹ́kìnì sẹ́ yá tẹ̀bí akọrin mọ̀ làwa náà pé akọrin mọ̀ ní kíni sẹ́ akọrin mọ̀ làwa náà ọlọ́run dẹ̀ láwọn tí ń tẹ̀lé akọrin wọ́n ti sọnù ajẹ́pàwà tán tẹ̀lé náà ti sẹ́kìnì àti sọnù nù ansa abẹ́ Muhammad ànábì ní kò lè tó tó bá wọn ẹ̀ka háyà tó tẹ̀lé. إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون. fún ilé sí àyà tó tẹ̀lé àyà yẹn ẹ lọ ṣe kí ni ẹ lọ kà ń gbà wọn wá kà ọlọ́run wá ní ilá ìṣe kí ni sẹ́ ilá alẹ́dínà á ṣe kí ni àhàlù àjẹ́ wípé gbogbo ẹni tí ń kọrin kọ́ ni yóò wọ̀ ná gbogbo orin kọ́ ni kò dáa alẹ́dínà àmánu akọrin tó bá mọ̀ wípé inú òjíṣẹ́ ọlọ́run náà wà. Ọ̀hámi ló sọ̀lẹ̀ ha. gbogbo ẹnikẹ́ni tí bá ti mú máìkì lọ láyé báyìí iṣẹ́ ọlọ́run ní jẹun. inú àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn àfọwọ́wàsí ní kọrinkọrin náà wà. ìbáfẹ́ ibi tó ti mọ̀ pé inú wàásí ni wọ́n ló fi jẹ́ yí pé ẹni tí ń kọrin dáná àlùjànnà rẹ̀ léwu. àmọ́ tí a bá ti rẹ́ nìkan tí o bá ti sí nínú wọn má sọ pé orin ọ̀dà ẹ̀ tí wọ́n bá ń gbọ́ nínú orin ni kò ṣe kí ni ẹni ọmọ àfọwọ́sí ni wọ́n torí ànábì ní àṣírù bí máa ń ṣe láti lè kàlámì asanu wu asanu wọ́kọ̀ bí wu òun kọ̀ bí wu. ànábì náà jẹ́ kó yí wa pé inna mina al-shi'ri lahikma. ọgbọ́n wà nínú orin nígbà tí wọ́n dẹ̀ fẹ́ máa sọ fún àwọn ọmọ fẹ́ máa sọ ẹ̀bùn tí wọ́n fún ànábì Sulaimana wọ́n ní wá ataynahu hukman wa hilma afọlọ́gbọ́n. ànábì ní al-hikmatu dallatu lil mu'min àfẹ́bà ànábì ní ọgbọ́n wà nínú orin àbí ànábì ní al-hikmatu dallatu lil mu'min ọgbọ́n tẹ̀ ń wò yẹn o. nǹkan tó sọnù mọ́ mùmínì lọ́wọ́ ni o ìtọ́ bá dẹ̀ sọnù máa ń yàn lọ́wọ́ tí nǹkan yẹn sì pàtàkì nínú ayé yẹn ìyẹn gbọ́dọ̀ wà. ànábì wa ní Jésù máa wàjáde tàhá àhásà ibi ọba ti rí ibẹ̀ náà ní kò ti ṣe kí ni ibẹ̀ náà ní kò rí ọ tó bá wá jẹ́ pé inú orin la ti rí ọgbọ́n nǹkan sí ọ̀dà. ìgbọ́ tó bá jẹ́ pé inú orin tẹ́nìkan kọ́ la ti bá ọgbọ́n sí ọ̀dà ká gbọ́. sẹ́kọ̀dà kakọ nígbà tánàbí ní àlè ìkímọ́tù ọgbọ́n yẹn o dallatu lil mu'min ètò sọnù mọ́ mùmínì lọ́wọ́ ni Jésù máa wà jáde tà á ibi tí wọ́n bá ti rí méjì ọgbọ́n mọ́ ọlọ́tẹ̀tẹ̀ mú o ànábì ní a máa wá ọgbọ́n káàkiri
òun náà ló tó wá jí ó yí wáyé pé iná mi náà zírì làhíkímà ọgbọ́n wà nínú orin àwa bá ọgbọ́n yẹn pàdé nínú orin kan ṣé kò dáa ká gbọ́ ṣé kò dáa ká kọ́. ẹ̀bùn méjì lọ́lọ́run ní òun fún ànábì Sulaiman ó ní wá àtàyẹnáwó ukiman ó ní mo fún ànábì Sulaiman náà ní ukima ọgbẹ́ tá a máa fi tó nǹkan tí fi ń yanjú wá iliman àti ìmọ̀ tá a máa fi sọ̀pọ̀tì ọgbọ́n. sọ́rí ìmọ̀lẹ́ọ̀làdì ni ọgbà ògbé ìmọ̀lẹ́ọ̀làdì ni ọgbà ògbé. àbí ọgbọ́n tí mò ń sọ ìmọ̀lẹ́ọ̀làdì ni ọgbà ògbé. ànábì ní nàmínà zírì sẹ́ láìkìmà. àwọn àdísì kan náà ń bẹ tó gbé oyè wa pé orí ọ̀dà o ọ̀dẹ̀ tó là. ànábì ní nàmínà zírì láìkìmà. ọgbọ́n wà nínú orin ṣọ́ngbọ́n. ànábì yẹn náà ló tó wá sọ fún wa wípé àlìkìmọ́tù dọ́làtùlì mọ́ọ̀mìn ọgbọ́n ó ti sọnù mọ́ ọ̀pọ̀lọpọ̀ mùmínì lọ́wọ́ àmọ́ èṣù máa jáde dára kásá. ibi mùmínì kí mùmínì bá ti bá ọgbọ́n àhásà mú níbẹ̀ kọ́ bá wà lọ́wọ́ káàdà ìndà káàfin tí yẹn bá ọgbọ́n lọ́dọ̀ ẹlẹ́bọ kò sí ń tọ́kọ̀ pẹ̀lú ẹbọ rẹ̀ ọgbọ́n ọwọ́ rẹ̀ ni wọ́n fẹ́ gbà. ẹlẹ́bọ sọ̀rọ̀ olẹ́lẹ́bọ lọ́sọ̀rọ̀ ò lè kọ́ sílẹ̀ ọ̀rọ̀ ọgbọ́n sì. inú ọ̀rọ̀ tẹ́ni tó tako pé kò sọ lọ́run tọkọ tó sọ tíyẹn kọ sílẹ̀ ọgbẹ́ tí ó jáde lára ẹni tó tako tọlọ́run tó kọ sílẹ̀ àti ọgbẹ́ tó rí lọ́wọ́ ẹni tó kọrin èwo ló dáa jù. èwo ló ṣe kí ni sẹ́ èwo ló dáa jù. àbá àrínàfà subhanallah. àwọn àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ dá àbá àwọn àkọ́kọ́ inú àwọn ọlọ́gbọ́n nínú wọn ni Ọ̀rẹ́sítò wà. ọ̀gbọ́nmiyé nínú wọn ni Ọ̀rẹ́sítò wà. Aristotelisu ni wọ́n ń pè é. nínú wọn ni Aflatun wà. àwọn ọlọ́gbọ́n àkọ́kọ́ ọ̀pọ̀ nínú wọn kèfèrí ni wọ́n. tó o bá wá dénú gbogbo ilé tí wọ́n ti ń fún yàn lọ́gbọ́n láyé yìí ilé kéwú tí mímọ̀ bá pé síbẹ̀ ọba tíra Aflatun níbẹ̀ ọba tíra Aristotelisu níbẹ̀ ilé ìwé tó bá pé tó ti kọjá primary school tó ti wà nínú bóyá ìkànnì àwọn higher institution bóyá university bóyá poli bóyá kíni àbá bóyá college bóyá diploma èyíkéyìí inú ètò bá jẹ́ ń bẹ̀ ọgbọ́dọ̀ bá ọ̀rọ̀ Aristotelisu níbẹ̀ ọgbọ́dọ̀ bá ọ̀rọ̀ Aflatun níbẹ̀ ọ̀pọ̀ àwọn táwọn wíyà àtàwọn ẹgbẹ́ wọn kèfèrí ni wọ́n o kèfèrí tiwọn gẹ́gẹ́ tó sọ pé òsọ́nà. sọ́ọ́rí tó bá fi wá rí báyẹn àná àbọ̀ àgbọ̀sẹ̀ dọ́làtúlì mọ́ọ̀mẹ́ èsù máa wà jáde ta ha àásà ànábì ní ọgbọ́n nítorí ti gbọ́n mọ́ọ̀mẹ́ ní lọ́wọ́ ni èsù máa wà jáde ta ha àásà ibi tí mọ́ọ̀mẹ́ ní bá ti bá ọgbọ́n ibẹ̀ náà ní kò ti mú farabalẹ̀ àbá ibi mọ́ọ̀mẹ́ ní bá ti bá ọgbọ́n ibẹ̀ ní kò ti ṣe kí ni ibẹ̀ ní kò ti mú máa gbọ́ o ànábì yẹn náà ló tún wá ní nàmínà zírì làyí kí mà ọgbọ́n tẹ̀ mọ́ wákàtí àmọ́ máa wà nínú orin náà nígbà míì sẹ́gbọ́n kan ó ní ká máa wá ọgbọ́n kí ó sì ní ọgbọ́n máa ń bẹ nínú orin àwa pàdé ọgbọ́n yẹn nínú orin kan ìgbésẹ̀kọ̀ yẹ ká gbọ́ ìgbésẹ̀kọ̀ yẹ ká ha ìgbésẹ̀kọ̀ àbá sẹ́kọ̀ yẹ ká kọ́ ìtí ọba dáa nínú nǹkan ni wàá sọ fún wa má sọ fún wa pé nǹkan ò ṣe kí ni ọlọ́run nígbà tó sànù sàbìtì bùnú sàbìtì àti Abdullahi bùnú Rawahata tó wá lọ bá Muhammad pé ọlọ́run lọ́mọ ṣépè fún àti nkọrin yìí lónìí àwọn tí ń kọrin wọ́n ti sọnù yìí tí wọ́n bá dẹ̀ ti lè sọ yìí pé ẹni tí ń tẹ̀lé èèyàn ti sọnù ajẹ́pẹ́ni tó ń tẹ̀lé náà ti sọnù. ìdá ìrì ànábì ni ayé eléyìí nìkan lẹ́kẹ́. الذين آمنوا وعملوا الصالحات
àfàwọn tí wọ́n bá gbọ́ lọ́hùn gbọ́ nínú àwọn tí ń kọrin. وعملوا صالحات Ajẹ́pàwọn nínú èso lórí burúkú wà á mi ìlú صالحات wọ́n tẹ̀ ń ṣiṣẹ́ rí. وذكروا الله كثيرا Tí wọ́n yọ ìgbà kankan sílẹ̀ ká má fi ṣe kí ni ká má fi rántí Ọlọ́run. وانتصروا من بعد ما ظلموا Sọ́rí àlùkùyà mo ní àti tí ọba yí ọ ní ọ̀sẹ̀ kí ni kò yí ọ. Èyí wọn sọ wá pé nǹkan ọ̀dà yìí máa wọ kí èèyàn sọ fún mi pé fíìmù ọ̀dà màá ní irú ayé tí bàbá rẹ lè lọ fẹ́ kí mi ò lò. Àwọn bàbá rẹ tí òráyé eré ṣe Ọlọ́run sì ní káyé eré bẹ́ mi láyé. Àwa ni mẹ́sẹ̀ àfà àlórí ọgbọ́n pọ̀ nínú orin. Ọmọ yẹn ní sáré o kó má bàa wáyé lásán. Rántí o Ọlọ́run ò dẹ lásán má dúró ayé gan ò dúró lásán. Sáré o kó má bàa wáyé lásán. Rántí o Ọlọ́run ò dẹ lásán má dúró ayé gan ò dúró lásán. Tí wọ́n bá fi eléyìí kọ orin tí wọ́n bá kọ sílẹ̀ lọ́rọ̀ ẹ dákun nígbà sẹ́kò tó ń téèyàn lè kàlẹ́ ẹ̀mẹ́ta léra. Ọgbọ́n wa kọ wípé ọmọ yẹn tún ní kádàrá ṣe àdúrà àgbà ìgbìyànjú òní gbé àmọ́ sábẹ́lú wà ní ọ̀sẹ̀ kádàrá ṣe àdúrà àgbà ìgbìyànjú òní gbélẹ̀ ṣùgbọ́n sábẹ́lú wà ní ọ̀sẹ̀. Bí wọ́n fẹ́ máa mú fún ọlẹ́yìn kọ̀ọ̀kan ní sùkú ó tó ń tẹlifíṣẹ́ tí wọ́n fi kọ́ wọlé ní oṣù mẹ́ta wọ́n kọ́kọ́ yanjú kádàrá wọ́n yanjú àdúrà ọgbà wọ́n wá sẹ́ẹ̀ lọ́wọ́ parí ẹ̀ sí fún àmọ́ sá olúwa ni ó fẹ́. Òun wá bọ̀ gbẹjẹ nígbà eléyìí tí wọ́n bá kọ́ lórí náà bá sọ lọ́rọ̀ sẹ́ńtì tó ṣe é dànù ni. Àbílẹ̀ káyọ̀ ni ò pé àwọn dìde ní irú tílé yìí ni ọ̀rọ̀ bí ń ṣe kí ni. Àmọ́ ẹ̀ tún wá kọ̀ọ̀kan ó ní ẹ̀dá ń sáré ayé wọ́n rántí ọ̀run wọ́n nígbà kí la sọ àní kí la pè é orin kí la wí orin kódà bàbá jẹ́nu rẹ̀ ní àlùkò láti rí ètò wúlò á ṣe kí ni á kọ pé ẹ̀dá ń sáré ayé wọ́n rántí ọ̀run wọ́n ń sáré ayé wọ́n rántí ọ̀run ẹ̀dá ọmọ báyé àṣàgàn màláyé gbogbo kọ́mi léèrè lórí ògbó tí wò kórí ọjọ́ kọjọ́ láyé ẹ̀ bá pè má ló tán ìyẹn bá ti tán sílẹ̀ ayé ní gbogbo ọ̀hún. Ẹ dákun igbó tí wọn bá kọ eléyìí ní àbá sórí nítorí bọ́ ni pé orin la fẹ́ parí lónìí ìta ṣẹ̀ṣẹ̀ wàlímà rẹ̀ àbí a gbọ́dọ̀ jẹ́ kí yẹn mọ̀ yìí pé àmọ́ tá à ń ṣe kí ni àmọ́ tá à ń ṣe. Tí wọn bá kọ eléyìí lórin iṣẹ́ tí wọn bá kọ lọ́rọ̀ nígbà kò tó ń tíyẹn lè torí ẹ̀ lọ sùkú. Ọmọ kan tó wá kọ orin kan. Ọmọ yẹn ní orí mi lọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tó rán mi níṣẹ́. Mò ń gbìyànjú mò ń ṣèwọ̀n tágbára mi ká. Mọ́mọ́ jẹ́ wá bákan náà máa sórí síwájú. Orí mi lọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tó rán mi níṣẹ́. Mò ń ṣèyànjú mò ń ṣèwọ̀n tágbára mi ká. Mọ́mọ́ jẹ́ wá bákan náà máa sórí síwájú. Ẹ dákun ẹgbẹ́ orí mi lọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tó rá mi níṣẹ́. Mò ń gbìyànjú mò ń sì wá bàbára mi ká. Mọ́mọ́ jẹ́ wá báyìí máa sọ mi síwájú. Olórí ọ̀dà.
Adé Muhammad máa bí àdìsí kan ṣe kí ni sẹ́ sórí mi níbi àti máa tú àdìsí tọ́pọ̀. Ṣókí ni ẹ̀mí rí ogún igi mú rí òní rí bọ́. Kò sì ní rẹ́ mọ́lẹ̀. Kọ́gbọ́dọ̀ mẹ́jọra àwọn kọ́kọ́ àfẹ́ra ni. Sọ́ọ̀dẹ̀ máa kọ́ wọ́dẹ̀ jẹ́ kó yá wípé wọ́n dáyàwó èèyàn láti fi ẹ̀fọ́ ta ẹni ẹ bá sì dára tẹ̀bi ẹ̀fọ́ ta ọyọ̀kọ́jọ́ yẹn. Àbá Adé Muhammad mú ni Adé Muhammad sọ́rí àbọ̀bà ẹ̀yin lẹ́bà ṣàdúrà. Asanu bunu Sabiti òun ni akọrin Muhammad. Wọ́n ń pè kíní kan ní stage. Ìtí wọ́n ń pè ní stage gángan ìtumọ̀ rẹ̀ gángan ni mimbar. Ìtí wọ́n máa ń gbé kalẹ̀ fẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ pé ẹ̀gùn kí gbogbo ẹni tó jìnnà lè ṣe kí ni kó lè rí yín. Ìwé ẹ̀ ló bí ti mimbar rí mọ́sálásí o. Pé tó àwọn tó jìnnà kálí máa rórí ìmáàmù. Bọ́ọ̀ bá ti ga jù á lọ. Èsè nítorí nǹkankan. Wọ́n ní káàdà Rasulullahi yad'u ní Hassan ibn Sabit mimbaran. Ànábì kalẹ̀ ní kí wọ́n ma mimbaru stage ó ní kí wọ́n kalẹ̀ mọ́ fún Hassan ọmọ Sabiti. Yakunu alayhi qailan. Hassan ibn Sabiti yóò wá gun orí mímbàrí yìí qahiman aga yẹn nàró síbẹ̀ yakunu alayhi qahiman yakun tọ́ba tí wọ́n nàró yakun àbọ̀bà ni yóò bá bẹ̀rẹ̀ orin àbá yóò ṣe kíni sẹ́ yóò bẹ̀rẹ̀ orin tọ́ba tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ tọ́ba wọ́n parí ẹ̀ Ànábì wa ni Allahumma ayidihu biru bil kudis bẹ́ẹ̀rẹ̀ ọlọ́run Hassan ọmọ Sabiti yìí ayidihu biru bil kudis agbára tí ń bẹ lára rẹ̀ tí bí ń kọrin yìí ọgbọ́n tó wà lára rẹ̀ tí bí ń kọ owó orin tí ń kọ yìí ọlọ́mọ ọba ń sàlékún rẹ̀ fún. kí ni tí ń kọ orin yóò fèsì àwọn sàhábà ni yóò wá máa bẹ̀rẹ̀ orin yẹn ní lọ́kọ̀ọ̀kan. Ọgbọ́n mi yé yóò máa ṣe kí ni yóò máa bẹ̀rẹ̀ lọ́kọ̀ọ̀kan. Sallallahu alayhi wa sallam. Yóò fèsì àwọn kèfèrí tí ó jẹ kán bá pé nǹkan ṣe kí ni nǹkan bẹ. Ànábì wa sọ bẹ́ẹ̀ fún pé Allahumma ayyidihu bi ruhil qudus. Ayyidihu bi ruhil qudus. Tánàbí kí wọ́n jókòó tí ó máa gbọ́ òwe tí ń kọ́. Wọ́n á ní lọ́jọ́ kan ìkànnì àwọn